Ẹ kú dédé wòyí, ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Olólùfẹ́ yín Ọmọ́rìnsínúọlá Àjàgbé ti dé yàrá ìkẹ́kọ̀ọ́ lónìí. Mo fẹ́ tẹ̀síwájú lórí ìtàn àwọn ọmọ aláìgbọràn méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ kò ya ọ̀rẹ́. Ẹ rántí wípé nínú ìtàn tí mo sọ kẹ́yìn, bàbá ọ̀kan nínú wọn fi owó rán níṣẹ́ sí ẹni tó yẹ kó kájọ, ṣùgbọ́n ó gba ilé ọ̀rẹ́ rẹ̀ ẹnì kejì lọ. Ó débẹ̀ ó ní kó jẹ́ káwọn lọ sọ́dọ̀ bàbá Ìjẹ̀bú lọ gun kẹ̀kẹ́. Ní kíá ó dìlé bàbá Ìjẹ̀bú, wọ́n san 200 náírà kí wọ́n lè gun kẹ̀kẹ́ fún ìṣẹ́jú 10. Láì fọ̀rọ̀gùn, Dépò àti Gbèmí gbádùn kẹ̀kẹ́ tí wọ́n gùn láì bìkítà pé owó tí bàbá rẹ̀ fi rán níṣẹ́ òun ni wọ́n fi ń gun kẹ̀kẹ́. Ohun tó wá burú jù ni wípé Dépò kò fura títí ó fi dé ọ̀dọ̀ Ọláyíwọlá. Ìgbà yìí gan ló tó mọ̀ pé òun ti rugi oyin. Inú bí Láyíwọlá, ó faraya. Lójú ẹsẹ̀ náà ló pe Akínwándé tó sì ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún un. Ó sì tún fi kún un fún un pé òun yóò gba owó àjọ òun pé pérépéré lọ́wọ́ Akínwándé. Ara Akínwándé bù má sọ, ìrònú dé bá wípé irú ìdààmú wo ni òun kó ara òun sí yìí. Lẹ́yìn ọ̀rẹ́yìn, ó bá ara rẹ̀ sọ̀rọ̀ láti bu omi sùúrù mu àti wípé kí òun dúró de Dépò láti gbọ́ bí iṣu ṣe kú àti bí ọbẹ̀ ṣe bẹ́. Ẹ máa bá mi kálọ.